A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Àjọ ọgbà ìwà àtúnṣe NCOs ẹ̀ka ìpínlẹ̀ Kánò ti ní ẹlẹ́wọ̀n 68 ni ó ṣe àṣeyege nínú ìdánwò NECO ọdún 2025. Alukoro àjọ NCOs ní ìpínlẹ̀ CSC Musbau Lawan ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde òní ní Kánò. Ó ní àṣeyọrí yìí wáyé lábẹ́ ètò ẹ̀kọ́ Center for Inmate Continuity Education pẹ̀lú àtìlẹ́yìn ìjọba ìpínlẹ̀ Kánò. Ó ní èyí ṣe àfihàn ìlànà òfin ọgbà ìwà àtúnṣe tí wọ́n fi lélẹ̀ ní ọdún 2019 tí ó tẹnu mọ́ àtúnṣe ẹlẹ́wọ̀n nípasẹ̀ ètò ẹ̀kọ́ àti ẹ̀kọ́ṣẹ́. Bákan náà ni àṣeyọrí yìí ṣe àfihàn ìdarí ọ̀gá àgbà fún àjọ ìwà àtúnṣe CGC Sylvester Ndidi Nwakuche tí ó rọ gbogbo àwọn adarí ọgbà ìwà àtúnṣe jákèjádò orílẹ̀-èdè kí wọ́n rí i dájú wípé wọ́n fi ẹlẹ́wọ̀n sí ètò ẹ̀kọ́ àti ẹ̀kọ́ṣẹ́. Èròǹgbà wọn ni láti ró wọn lágbára tí yóò ràn wọ́n lọ́wọ́ àti lè darapọ̀ mọ́ wọn láwùjọ kí wọ́n sì jẹ́ ọmọ orílẹ̀-èdè gidi. Alukoro tẹ̀síwájú wípé ìgbésẹ̀ yìí lọ pẹ̀lú ìlànà Renewed Hope Agenda tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe àgbékalẹ̀ láti fi mú àyípadà bá ìgbé ayé ọmọ Nàìjíríà títí kan àwọn tí ó wà nínú ọgbà ìwà àtúnṣe. Ó wá ṣe ojúṣe alága ètò Prerogative of Mercy Hajia Azumi Namadi Bebeje wípé ó gbóríyìn fún àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí fún àṣeyọrí wọn. Bákan náà ni ó dúpẹ́ lọ́wọ́ Gómìnà Abba Yusuf fún ojú àánú àti àfojúsùn rẹ̀ láti ṣe àtìlẹ́yìn fún ìgbáyégbádùn àwọn ẹlẹ́wọ̀n ní ìpínlẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ajàfẹ́tọ̀ọ́-ọmọnìyàn, olóṣèlú àti aṣòfin ìjọba àpapọ̀ àná Dókítà Usman Bugaje ti kojú ààrẹ ìjẹta Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí bí ó ti sẹ́ wípé òun kò dábàá àti lo sáà kẹta. Ó ní gbogbo ohun tí ó wà ní ìkáwọ́ ààrẹ ìjẹta yìí ló ṣe láti lè rí sáà kẹta gbà. Nígbà tí Ọbásanjọ́ ń sọ̀rọ̀ níbi ìjíròrò lórí ìjọba tiwantiwa tí Goodluck Jonathan Foundation ṣe àgbékalẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá ní ìlú Ghana, ni ó dá awuyewuye àtọjọ́ pípẹ́ yìí nù bí ó ti ní òun kì í ṣe ọ̀dẹ̀. Bí òun bá fẹ́ sáà kẹta, òun mọ bí òun ṣe lè ṣe é. Kò sì sí ọmọ Nàìjíríà yálà tí ó ti kú tàbí tí ó wà láàyè tí ó lè sọ wípé òun pè é láti sọ èròǹgbà sáà kẹta fún un. Ṣùgbọ́n nígbà tí ó fi ara hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lówùúrọ̀ òní ni Bugaje tí ó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ nígbà ìṣèjọba Ọbásanjọ́ tẹnumọ́ wípé gbogbo àwọn aṣòfin ìgbà náà ni wọ́n mọ̀ nípa ìpòǹgbẹ fún sáà kẹta Ọbásanjọ́. Ó ní gbogbo àwíjàre Ọbásanjọ́ kò fẹsẹ̀ múlẹ̀ nítorí àwọn éjẹ̀ǹtì rẹ̀ dúnkòokò mọ́ ọ̀pọ̀ aṣòfin ní ìgbà náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ni ikú ti já obìnrin 4 tí wọ́n dìbò yàn gbà ní ìpínlẹ̀ Èkó. Oríṣiríṣi kàyéfì ni ó dìrọ̀ mọ́ ikú wọn. Ní déédé ọjọ́ 67 sẹ́yìn ní ọjọ́ 27 oṣù keje ọdún 2025 ni àwọn alága ìjọba ìbílẹ̀ kánsù, igbákejì alága kánsù àti kánsẹ́lọ̀ tuntun ni wọ́n yàn sípò káàkiri ìpínlẹ̀ Èkó. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu, láàrin ọjọ́ péréte ni àwọn 4 tí gbogbo wọn jẹ́ obìnrin fò ṣánlẹ̀ tí wọ́n di olóògbé. Lára àwọn wọ̀nyí láti rí kánsẹ́lọ̀ wọ́ọ̀dù sí Ìbẹ̀jú Lẹ́kì Olúwakẹ́mi Rufai tí ó di olóògbé ní ọjọ́ 13 oṣù kẹjọ ọdún 2025 lẹ́yìn ọjọ́ 17 tí wọ́n yàn sípò. Kánsẹ́lọ̀ tí ó jẹ́ obìnrin kan ṣoṣo láàrin ìgbìmọ̀ kánsù jáde láyé lẹ́yìn àìsàn ráńpẹ́. Zainab Shotayo Adámọlẹ́kun Chief Whip láti Ward C láti ìjọba ìbílẹ̀ kánsù Òde-Olówó Ojúwòye di olóògbé ní ọjọ́ 18 oṣù kẹjọ ọdún 2025 lẹ́yìn ọjọ́ 22 tí wọ́n yàn sípò. Òun yìí náà tún ni obìnrin kan ṣoṣo láàrin àwọn kánsẹ́lọ̀ Òde-Olówó Ojúwòye. Ó di olóògbé lẹ́yìn àìsàn ráńpẹ́. Ọmọbabìnrin Olúrẹ̀mí Nùtáì Àjọṣẹ̀ ni igbákejì alága ìwọ̀ oòrùn Badagry. Ó di olóògbé ní 20 oṣù kẹsàn-án lẹ́yìn ọjọ́ 55 tí wọ́n yàn sípò. Ọmọọba Àjọṣẹ̀ ọmọ
His Royal Majesty Ọba Oyèkánpọ̀sí Àjọṣe tí ó jẹ́ alápá ti apá Ègùn Àwórì Kingdom ni ó di olóògbé láì tíì pé oṣù méjì tí wọ́n yàn án sípò, pẹ̀lú alága ìwọ̀-oòrùn Badagry Rauf Ibrahim Káyọ̀dé Yemaren tí gbogbo ènìyàn mọ̀ sí Wike. Basirat Olúwakẹ́mi Mayabekan, Chancellor Ward F ní Ṣómólú, di olóògbé ní ọjọ́ 21 oṣù kẹsàn-án lẹ́yìn ọjọ́ 64 tí wọ́n yàn án sípò, ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ẹ̀ka ìpínlẹ̀ Èkó dá àhesọ wípé ikú àwọn wọ̀nyí ní ti òṣèlú nínú nù. Alukoro APC ìpínlẹ̀ Èkó Ṣèyẹ Ọládẹ̀jọ rọ ará ìlú kí wọ́n yẹra nínú ìròyìn tí kò fìdí múlẹ̀. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ mú ọ̀rọ̀ òṣèlú àwọn obìnrin lọ́kùnkúndùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.